Lizzy wèrè jọrin ló ń jẹ́ níṣẹ́ ló ń gbọ́ káyé gbogbo èèyàn ló ń bù jẹ. ẹ ní ṣe oríire bọ̀dáre jàn ẹ ní ṣe oríire kò ní dáa fún yín bọ̀dáre jàn ẹ ní ṣe oríire sà. èèyàn tó ń wo live àwọn fi ẹ ṣe yẹ̀yẹ́ ni wọ́n ti rí ẹ bí wèrè náà àìmọye ẹni tó sọ fún wa pé Lizzy yẹn ṣẹ́ ni lọ tọ́jú ẹ̀ wá bọ́ sọ̀n láyẹ̀ wá ń dárúkọ tèmi ń sọ kátikàti ń sọ jágbàjàgbà ó wọ wèrè ni kí ló fà rè kí ló fà wèrè. Lizzy ìyá rẹ̀ wọ̀ wá o àti ẹ̀gbọ́n pé ń ṣe ni wọ́n lẹ̀ lọ́kọ̀ pa lójú pópó tegbòtegbò àdá ìkiná lẹ́sẹ̀ níyà rẹ̀ fi tọ̀rọ̀ alákejì lọ àtúgbọ́ wípé alùpùpù ni bàbá rẹ̀ ń gùn ó jí wọn lálùpùpù pé ni wọ́n fi lẹ̀ lọ́kọ̀ pa ní Ṣàngó. ẹ̀yin èèyàn mi ẹ wò ó ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Mr Portable ìyẹn Arijan àti Lizzy Anjorin ó ti kọjá bẹ́ẹ̀ o ẹ rí i pé àwọn kan ní gbogbo àwọn tó bá ń jẹ́ Portable pé ṣé olórin ni wọ́n ni nítorí pé níṣe ni Arijan ìyẹn Mr Portable tó wọ studio bó ṣe ń kéwì bẹ́ẹ̀ ló ń kọ hip hop tó ń kọ àdàmọ̀ tó ń kọ fújì tó fi ń bú Lizzy Anjorin o bí Lizzy Anjorin ṣe ń gbọ́ bẹ́ẹ̀ náà lòun náà ń fèsì ọ̀rọ̀ tèpètèpè anyway àfi kí gbogbo àwọn àgbà òṣèré kán tètè yá dáhùn sọ̀rọ̀ yìí kó tó di pé ó kọjá bẹ́ẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ kílìkì lé subscribe button yẹn ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń bá wa tẹ subscribe yẹn ní orúkọ Jésù ọwọ́ tẹ fi ń tẹ̀ ẹ ò ní fi gbọ́mọ sí i ó yá ẹ jẹ́ ká jọ wo fídíò náà. ajá àdìgbòlugi kan bẹ lórí social media Lizzy wèrè jọrin ló ń jẹ́ níṣẹ́ ló ń gbọ́ káyé gbogbo èèyàn ló ń bù jẹ ó ti dolóko ẹ̀rànà tó ti sánlé ti pẹ́ ìyá ti bàbá rẹ̀ ni wọ́n wọ̀n lé pè bẹ́ẹ̀ bá rí Lizzy tó yọ lókèèrè ẹ fèrègé ẹ máa sáré lẹ́lẹ́lẹ́ ẹni tó bá dúró de wèrè bó bá rẹ̀rìn sí ẹ lówùúrọ̀ á gé ẹ̀jẹ̀ kálẹ̀ ó tó lẹ́ ènìyàn ló ń tẹ aṣọ ara ẹ̀ mọ́lẹ̀ aṣọ ta ni ò ní fàya lẹ́ni tó jẹ́ wípé àwọn tó bí wọn ò jọ́ lójú ìyẹn ló jẹ́ kó máa fìyà oníyà pa mí bì olú olówó òkè mọ ìyá mi ṣe é fi hàn láwùjọ olórí alága gbogbo ìpínlẹ̀ Ògùn ó ti lé lọ́dún méje lọ́gọ́rin 87 years ó sì tún ṣe yémúyémú ó ṣe é fi hàn láwùjọ Lizzy fìyà rẹ̀ wọ̀n wá ìwọ tó ìdí ìpé 50 years lára rẹ̀ sì ti wù jọ tó ti darúgbó tó tún wá ń wò lẹ́búlẹ́bú bí iná fìtílà ó lé lọ fi mú fílẹ̀ o gbogbo aláta ìpínlẹ̀ Ògùn ló fi ìyá mi jọ lórí wọn gbogbo abiyamọ tá a bá sì pè ní jẹ́ fún òpè ìyá mi lájẹ ìyẹn ò jẹ́ nǹkan kan Lizzy ìyá rẹ̀ wọ̀ wá o àti ẹ̀gbọ́n pé ń ṣe ni wọ́n lẹ̀ lọ́kọ̀ pa lójú pópó tegbòtegbò àdá ìkiná lẹ́sẹ̀ níyà rẹ̀ fi tọ̀rọ̀ alákejì lọ àtúgbọ́ wípé alùpùpù ni bàbá rẹ̀ ń gùn ó jí wọn lálùpùpù pé ni wọ́n fi lẹ̀ lọ́kọ̀ pa ní Ṣàngó àti lọ yẹ̀wé tán wò ayé ẹ má bú Lizzy mọ́ o ilé ló ti gbádé o lè wá ilé ló ti gbẹ́wò o lè wọ̀ ìyá rẹ̀ o lè bàbá rẹ̀ o lè ìyẹn ló fà á tóun náà fi lọ jí góòlù nídùúmọ̀tà lọ́jọ́ sí ayé pípẹ́lẹ́ lórí tí wọ́n fi ṣẹ̀sí ọ̀sán gangan olórí burúkú wa daṣọ bobú bí ẹni tó ní kòrónà Lizzy wèrè jọrin gbogbo obìnrin ló ń wọ mínísíkẹ̀tì ìwọ náà tiẹ̀ wọ mínísíkẹ̀tì káwọ bẹ́sẹ̀ ẹ ṣe rí ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ ẹyẹ olóńgbò káwíkáfọ̀ oníyàwó mi aṣẹ́wó ọlọ́mọ tó ń bímọ Fárejan ló wà lọ́ọ̀dẹ̀ mi àkúkú ní máa wọ wèrè kó sùnkú ìyá ẹ̀ jẹ́ ńlá ṣe ń ké tantan tá ń bá wọ kẹ́yìn ajá rẹ̀ gbogbo kẹ́ ẹ lè fà á létí ẹ̀yìn òkú ọdún mẹ́jọ kúrò lálejò sàárè àti mọ Lizzy ní wèrè tipẹ́tipẹ́ ó lè dẹ́kun à ń bugi jẹ ńlá ṣe ń ké tantan pé kẹ́yìn ajá tó ní kẹ́ ẹ lè fà á létí ẹ̀yìn ẹ jẹ́ ká ti fi ìṣáná kí èso ògùn ṣẹ́ni tó lọ́kọ rẹ̀ ńlé a máa bú ọkọ ọlọ́kọ ṣẹ́ni tó rẹ́ni bí a máa bú òbí olóbì àbẹ́ni tó bímọ rẹ̀ a máa pẹ́ nìkan ládùn tó èmi olú olówó òkèmọ́ Arijan Lizzy wèrè jọrin mo sìn ẹ́ mo padà lẹ́yìn ẹ abiyamọ ni mí tọmọtọmọ sì tún ní mí pẹ̀lú mo ti tọ́ ẹ sọ́nà ó bá wù ẹ́ kó o tún máa wọnú igbó lọ gbogbo èpè tó o ti gbé mi ṣẹ́ kó máa bá ẹ lọ èpè tó o gbéyàwó mi ṣẹ́ kó máa bá ẹ lọ èpè tó o gbéyà mi ṣẹ́ kó máa bá ẹ lọ èpè tó o gbọ́mọ mi ṣẹ́ kó máa bá ẹ lọ èpè tó o gbé gbogbo olóore àtọ̀wọ́n ọ̀rẹ́ mi ṣẹ́ kó máa sìn ẹ́ rebikíbi tó o bá ń lọ torí pé ibi tí ọ̀gẹ̀dẹ̀ bá wó sí ibẹ̀ ní rà á sí ojú olówó òkèmọ́ Arijan Lizzy mo ti sìn ẹ́ ó di gbére o ó dàbọ̀.
gbogbo abiyamọ ayé ẹ ṣàmì àdúrà yìí o ẹ ò ní bí wèrè lọ́mọ o ọmọ yín ò ní ya wèrè àmì o. ìyá ọmọ yìí dá ọmọ wò 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 wọ́n ní Lizzy lórúkọ ẹ̀ wèrè ló ń jẹ́ bẹ́ẹ̀. ó mà ti wọjà ó ti ń bugi jẹ kò sẹ́ni tí ó lè bu ó máa ń parọ́ mọ́ wọn a máa búya oníyà abú bàbá ń bàbá ọmọ tí ò ní tìjú Lizzy olè ìyá Lizzy yìí dà ìyá Lizzy yìí dà ọmọ àbí pàbẹ́ ìyá wèrè yìí dà wọ́n ló ló pa bàbá ẹ̀ wọ́n ló ló pa ìyá ẹ̀ ọmọ ìrọ̀kìrọ̀ kò sọ̀rọ̀ tí ó lè sọ ó lẹ́nìkan ò lẹ́yìn ṣé wọ́n gangan lẹ́yìn fọmọ ẹ̀wọ̀n wà kárí Lizzy bàbá rẹ̀ dà ìyá ẹ̀hàn wà kárí tó lọ́ ń búya oníyà Lizzy ọmọ àbí ìpàdé ẹ má sọmọ Lizzy ẹ má sọmọ Lizzy ó lè ìdúmọ̀tà góòlù ló jí níbẹ̀ ni wọ́n bá mú lólè Lizzy ó máa ń parọ́ jayé ó máa ń lo fake life onífò lẹ́yìn ọrùn oníkúrú náà lábẹ́ ó tún gbọ́kọ lọ́kọ ó sọ di gbẹ̀wù dání ọkùnrin ló máa ń láya tó máa sanwó orí ẹ̀ Lizzy ló lọ lọ́kọ ó tún sanwó orí ẹ̀ ẹ má sọmọ Lizzy o ẹ má sọmọ Lizzy o ó lè ní Lizzy abanilójú jẹ́ ọmọ burúkú ni ọmọ àdánù ni Lizzy ẹ̀yin ọkùnrin gidi ẹ má lọ fẹ́ Lizzy o gbogbo àbí àmọ́ ayé ẹ má sọmọ Lizzy ó máa ń parọ́ mọ́ wọn a tún máa gbẹ̀yàn ṣépè Lizzy ọmọ burúkú ni olórí ibú ni kò ṣe bá rìn kò ṣe bá dòwò pọ̀ onígbèsè bọ́rùn àhíhí èpè ti já Lizzy ẹ wá wojú Lizzy ẹ wá wojú olè. ẹ ní ṣe oríire bọ̀dá Rejan ẹ ní ṣe oríire kò ní dáa fún yín bọ̀dá Rejan ẹ ní ṣe oríire sà. kí Ìyábọ̀ má wá fún mi ìwà tí Ìyábọ̀ tó wù yẹn mo máa yé tiẹ̀ o Yorùbá ní ẹni tó lójúlójú ń tì ìwọ náà máa bánú ẹbí ẹ lọ wo very dark man bẹ́ẹ̀ ṣe ní very dark man ya wèrè tó tí very dark man bá fẹ́ bẹ́ẹ̀ jà ìwọ àti ẹ̀ lọ́lọ́rọ̀ Rejan ó cross mo pè é sí production ó cross láti ṣe tíátà tẹ́mi ń kún ẹ lé lórí platform mi bí ó wá cross wá ó ní ṣerú ẹ̀ mọ́ ó ní ṣerú ẹ̀ mọ́ Rejan Ìyábọ̀ Òjó jẹ́ èèyàn gidi ni ṣé Ìyábọ̀ Òjó dis lover ṣé ó jẹ́ ẹ̀dá téèyàn gbọ́dọ̀ mọ̀ ṣé Ìyábọ̀ jẹ́ ẹ̀dá tó yẹ kẹ́ ẹ sọ pé ó ní tíátà ni mo ní fídíò Ìyábọ̀ Òjó kan nígbà tó ń ṣe kéèsì Ìjẹ̀ṣà ó lóun òkú ṣe tíátà mọ́ ó tó bá dẹ̀ ṣe fíìmù wọn ò bí kankan nù yín dá Ìyábọ̀ Òjó ló ba ti ń jẹ́ ní fíìmù industry yẹn lénìí tí n bá rí kankan nínú yín ẹ̀yin oní tíátà yẹn tẹ́ ẹ dá sí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ayé yín máa bàjẹ́ ni ẹ̀yin olórí burúkú ẹ̀yin olòṣì tí n bá rí kankan ẹjọ́ máa gbé òkú Mohbad jáde níbi tẹ́ ẹ tọ́jú ẹ̀ sí ni torí olórí burúkú ṣọ̀kan kékun yín ẹ rí ohun tí Ìyábọ̀ ń ṣe torí àtẹnujẹ tí kọ́nu yín bá ti gbowó ẹ wá bọ́ síta ẹ kí ẹ nípa àwọn tó ń pa ẹ kí ẹ nípa àwọn tó ń rán lẹ́wọ̀n nítorí àtẹnujẹ torí ṣọwọ́ yín ti tàn yín jẹ. ó gbọ́ mo ń gbọ́. nítorí pé ìwọ Ìyábọ̀ bínú nìkan. ẹ ní ṣe oríire bọ̀dá Rejan. ẹni tó sọ kò sórùlé ó fẹ́ gbóhùn onílé ni Lizzy Anjorin mo rí lẹ́tà tó kọ ránṣẹ́ lẹ́tà fídíò tó kọ ránṣẹ́ mo rí dáadáa ó kú ohun ó gbọ́ ṣùgbọ́n bí tí máa ti bẹ̀rẹ̀ fún wọ Lizzy ni wípé alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ gbígbóná nìkan ló ń da ẹ̀ láàmú kìí ṣe wípé bóyá pọ́blẹ́mù ẹ̀ pọ̀ àmọ́ ó lẹ́jẹ̀ gbígbóná ìdí ni wípé fídíò tí mo ṣe fún àlàáfíà láàárín gbogbo ẹni tí rògbòdìyàn kàn
lórí ọ̀rọ̀ Bíọ́lá lòdù fídíò kò lòdù fídíò yọ fídíò kò yọ fídíò bàbá Ìjẹ̀ṣà kò bàbá Ìjẹ̀ṣà. Now fídíò tí mo ṣe fún Peace inú tún bí ẹ ibẹ̀ gangan ni kó o ti lọ bá mọ̀ wípé ẹ̀jẹ̀ gbígbóná ń dà ẹ́ láàmú. ọ̀rọ̀ ẹ ò pọ̀ ń bẹ̀ ìwọ̀nba bí tí mo ti sọ̀rọ̀ dárúkọ ẹ ń bẹ̀ jọ Lizzy ṣó o lè mú bí tí mo ti bú ẹ jáde kó o kàn lọ gbé wá pé ibi tí mo ti bú ẹ rèé o tí mo ti sọ pé Lizzy ó ṣorí báyìí ó ṣapá báyìí ó ṣẹsẹ̀ báyìí kàn lọ mú jáde. ṣóde ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ nígbà tó o fẹ́ bẹ̀rẹ̀ fídíò ẹ o lọ mú ibi tí mo ti ń bá Ìyábọ̀ sọ̀rọ̀ tí mo ti dárúkọ pé ǹjọ́ ń gbọ́ mi o respond sí pé mò ń gbọ́ láì ṣe pé orúkọ ẹni mo dá ń bẹ̀ o mo wá nítorí pé ìwọ Ìyábọ̀ bínú àwọn èèyàn tó pọ̀ sí bínú kí lè tiẹ̀ ń bẹ̀ kí ni ibo ni ìyẹn bá kàn ẹ́ ibo ló bá gún ẹ. fídíò tí mò ń ṣe nítorí tiẹ̀ yìí Lizzy mò ń ṣe kó o lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tí òun sọ̀sọ́kùsọ sí lọ́nláìn tí wọn ò dáhùn ẹ̀rù ìjàkọ́ ló ń bà wọ́n rí ẹ gẹ́gẹ́ bí ipò ti ya wèrè. ṣùgbọ́n torí pé wọ Lizzy ó jẹ́ ọmọ ló jẹ́ lọ́wọ́ mi Lizzy odò ní ẹ tó fẹ́ gbàgbé orísun odò tó bá gbàgbé orísun máa ń gbẹ ní Lizzy. mo pẹ̀lú àwọn tó ń wò níwájú nígbà tó dé àwọn tó fẹ́ kó mọ̀ ẹ́ àwọn ọ̀gá tó fẹ́ bá ṣe nítorí pé kó lè hàn Lizzy. ó gbọ́ mi ò sí lọ́mọ gúrùpù mọ́ nígbà tó máa fi dé mo ti ń ṣe fíìmù mo ti dọ̀gá pátápátá. ó gbọ́ ẹnu ìdọ́gà ló ti bá mi mo sì pẹ̀lú àwọn tó ń wojú ẹ̀ wípé táwọn eléyìí bá lè fà mí mọ́ra èmi náà máa hàn not knowing wípé nígbà tó o bá hàn tán nídìí iṣẹ́ yẹn wàá wá múṣẹ́ yẹn wàá paṣẹ́ yẹn tì wàá máa wá ṣe wèrè mi ṣùgbọ́n kò sábúrú ń bẹ̀ ohun tó o fẹ́ ló yàn. ó gbọ́ bí ojú bá sì fẹ́ báyàn kalẹ̀ ojú yẹn ò ní tàárọ̀ ṣepin. àwọn olóyè àwọn onílàákàyè àwọn olóyè àwọn onílàákàyè á tètè rí ẹ wípé ìwọ ọmọ Lizzy yìí ìyàkuyà ló máa yà. Lizzy ṣé kí n lọ mú fíìmù mi tó lọ́bì mi ṣe nú ẹ̀ ojú Ọlọ́run ṣé kí n bẹ́ẹ̀ fi sí kí n bẹ́ẹ̀ ń sàtẹ̀ so èmi àti ẹ kì í ṣe ṣàwáwù bọ́rọ̀ bá wá délẹ̀ lónìí ìwọ lanu gbàgà torí ohun tó kọ́kọ́ ṣe ni wípé bọ̀dá àríyá ẹ̀ ní ṣe oríire tí mi ń bá wá ṣoríire èrè kí ló jẹ́ fún wọ kí ni oríire tèmi kí ló dí lọ́wọ́ nínú ìgbésí ayé ẹ tó o ti rí i pé rọ́bìṣì ló ń ṣe jágajàga ló ń ṣe ọ̀dọ̀ mi kọ́ ló ti gba fọ́ọ̀mù tíátà ọ̀dọ̀ ọ̀gá ẹni tó gba fọ́ọ̀mù tíátà lọ́wọ́ ẹ̀ tún jẹ́ ọ̀gá sí àwa ọ̀gá pátápátá pàápàá ọ̀dọ̀ Samaelu ti gba fọ́ọ̀mù tíátà níbi tí àwọn ọ̀gá tó jọ̀gá fún ẹ tán tún pọ̀ ń bẹ̀. ṣùgbọ́n nígbà tó ń wọlé káàkiri tó orílẹ̀ nílùú Abẹ́òkúta mo pẹ̀lú àwọn tó lérò pé o ní láti sábà tó o bá fẹ́ hàn. bẹ́ẹ̀ni mo pẹ̀lú àwọn tó o mọ̀ wípé o ní láti sábà tó o bá fẹ́ hàn àwa kọ́ la máa jẹ́ kó o hàn ṣùgbọ́n nítorí pé o mọ̀ wípé iṣẹ́ yẹn ti yé wa. then lábẹ́ bó ṣe lè wù kó rí iwájú la wà lábẹ́ bó ṣe lè wù kó rí àwa là ń ṣiṣẹ́ yẹn. ẹ jọ̀ọ́ kí ló bá máa wá sọ lọ́nláìn ní ìsìn tó fi máa wá dẹni tó máa sọ pé bọ̀dá rí gàn ẹ ní ṣe oríire jọ̀ọ́ ṣọmọṣẹ́ Ọlọ́run ni ẹni ìwọ ló máa sọ bóyá máa ṣoríire bóyá ní ṣoríire bí ewúrẹ́ bá wá bójú ẹ̀yìn ó máa fèpè félépè Lizzy èyí tó wí yẹn
tiẹ̀ ni mo dá padà fún ẹ. Gbogbo ẹrù tó dì ilẹ̀ ìwọ ló máa gbé. Gbogbo ohun tí ò dáa tó sọ sí mi tiẹ̀ ni. Actually mo rí wípé kì í ṣe pé o mọ ohun tó ń sọ, o kàn fẹ́ tó gbọ́ wẹ́wẹ́ nìkan. Kódà fídíò tí mò ń ṣe yìí mò ń ṣe kì í ṣe pé mo rẹ́dì láti máa bẹ exchange wall pé kájọ máa rojọ́ kí wọ́n sọ kí ni sọ. Eléyìí kí n kàn fi sọ fún ẹ pé kó o panu mọ́ ń bẹ̀. Tó o bá panu mọ́ màá bá àwọn èèyàn ṣe máa, àwọn èèyàn ti mọ̀ pé o mọ ohun tó ń ṣe, wọ́n á tún wá mọ̀ sí wípé o ò tún mọ ohun tó ń ṣe. Lizzy ó láyà gan o, ó ní àyà tó pọ̀ jù. Mo dẹ̀ mọ ibi tó o ti ní problem, ibi tó o ti ní problem gangan ló ti lọ gé fídíò mi torí pé Ìyábọ̀ ni mò ń bá sọ̀rọ̀. Ìyábọ̀ ni mò ń bá sọ̀rọ̀. Kí ló wá kàn ẹ́ ń bẹ̀? Ìyábọ̀ tí mo bá sọ̀rọ̀ ò bínú, kò sọ pé mo ṣe sọ̀rọ̀, kò ní gbẹ́nu sọ́hùn, kò sọ pé ìdá ti dé. Torí wípé ó mọ̀ lórí ẹ̀ nìyẹn wípé kì í ṣe pé mò ń bá òun jà. Mo fẹ́ kí ogun tó wà ńlẹ̀ kógun kó mí ni. Ìgbà tọ́rọ̀ dórí tiẹ̀, ǹjẹ́ mo wá bú ẹ? Mo ní ohun tó ní kí ọmọ yẹn lọ ṣe ìwọ náà má tún sọ bẹ́ẹ̀. Ok, torí pé wọ́n yọ fídíò nítorí Ìyábọ̀, wọ́n á tún wá yọ fídíò nítorí tiẹ̀. Lizzy irọ́ ló pa, kò lè ṣẹlẹ̀, kò lè yọ irọ́ ni, kò lè yọ, gbàgbé ẹ̀. A yọ fídíò tí ó ti ṣe fún Ìyábọ̀ láti last year, àbí? So kóbí Lizzy tó ọ̀rọ̀ bá délẹ̀ jẹ́ kí n bá ẹ sọ. Ìyábọ̀ ti wà kó tó wà. Mi mẹ́ni tó jù lọ́jọ́ orí nínú yín, àmọ́ Ìyábọ̀ ti wà kó tó wà. Ìyábọ̀ ó ti wà kó tó wà. Ohun tó jọ ṣẹlẹ̀ láàrin yín tó fi jẹ́ pé bó ṣe ṣèyàwó ọjọ́ kan ta ìṣèyàwó ọjọ́ kan báyìí bram, the next thing ni kó bá Ìyábọ̀ jà. Bóyá ó ti ṣẹ̀ ẹ́ kó tó lórúkọ, ó ti lérí ẹ̀ sínú tẹ́lẹ̀ pé tí n bá lè hàn báyìí Ìyábọ̀ Òjó mo máa fáyà èmi ò mọ̀. Látọdún yẹn náà ló ti wọ̀ o. Gbogbo jẹgbẹjẹgba tó ń ṣe yẹn náà Ìyábọ̀ náà ń bẹ ẹ ṣe ń gbà kan gbà tó yá kò dẹ́ ló mọ́, ó sọ ẹ́ di wèrè. Kí ló wá ṣe ẹ́? Kí ló dá ẹ láàmú tó ń ṣe rádaràda? O ò tún wá ríran, o ò ríran, o tún wá fẹ́ bá èèyàn, o fẹ́ tákùlẹ̀ èèyàn, ó wá jẹ́ èmi kára pa bàtà kó pa jọmọjọmọ etí ẹ̀. Lizzy kí ara pa bàtà kó pa jọmọjọmọ etí ẹ̀. Ẹnu ẹ jabajaba, ẹnu wo lo ní tó fi ń sọ̀rọ̀ tó rò pé o lè fi mí ṣe dáadáa tó ń ṣe ní online. Lizzy ìgbà tó ti di pé o ṣèyàwó ọjọ́ kan tó hàn, àwa la jókòó nígbà tí a máa sí àlásàrí máa sọ pé ìyàwó ọjọ́ kan tí mo fẹ́ ṣe yìí Lizzy ni mo fẹ́ lò torí Lizzy ló máa ń pè ẹ́. Lizzy a ṣọ̀tẹ̀ pé ò ní ṣe. Ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìyàwó ọjọ́ kan ni wípé lẹ́yìn ìgbà yẹn tó ti rí wípé a little fame ti wà fún ẹ, the next thing ni wípé tí wọ́n bá ti pè ẹ́ sórí star, bá ti pè ẹ́ sórí set jà, tí àwọn èèyàn bá ti pè ẹ́ sórí set, ìbá àjọmọ ẹrú náà ni kó o wá ṣe, o fẹ́ wọṣọ tó fine. Ibi táwọn ti bẹ̀rẹ̀ sí drop ẹni yẹn àti rí wípé ìpolówó ló fẹ́ ṣe, ìbá àjẹwèrè ló fẹ́ ṣe. Tá a sọ pé wèrè tó ń kápẹ̀ rẹ̀ kọ́rùn ni o fẹ́ wọṣọ tó fine, o fẹ́ tọ́jú, o fẹ́ tọ́mú, o fẹ́ look good. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe interpret rò Lizzy? Bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Abẹ́òkúta yìí ló ń lò sí lọ sí Ìjẹ̀bú yín tó ń lọ tó ń bọ̀. Kí ló ṣe àwọjọ́ kan sí ni fram ó dé kó no problem. Ibi tó bá wọn mọ lọmọ ń gbé, ṣùgbọ́n títí ẹ kì í ṣe pé ibi tó wọn mọ lọmọ ń gbé òun sáré kiri fúnra ara ẹni. Mo ń sọ àwọn tí mò ń sọ yìí so that people will know pé mo mọ̀ ẹ́ dáadáa. Ọmọ ló jẹ́ sí mi, ó kéré lẹ́ni tó lè wá bọ́ online kó o máa ní bàdáríyá orí ti dà, bàdáríyá ẹ̀jẹ̀ jẹ orí ẹ ti bàjẹ́ pẹ̀lú èdè tó pẹ̀ sí nìyẹn, ó wọ́ wèrè ni Lizzy, orí ẹ dàrú ni, orí ẹ dàrú ni. Ìwọ actor tó di blogger ó yí lórí ni, ṣé o mọ tó ń ṣe mọ́ ni? Tó bá tó wá di blogger tó jẹ́ pé okay fídíò tó bá ti ṣe bó bá ṣe lọ sí ló máa ṣe ró lórí Facebook, ló máa ṣe ró kí á nìyẹn wá ní kó máa wá sẹ́wọ̀n. Ṣé mo wá pẹ̀lẹ́ ní tó wọ́rọ̀ rẹ̀ o máa dẹ́rù bà?
ó gbàṣẹ dání ó gbé òfùgùn dání oṣooṣù mọ̀ ó máa láyà o ó ṣẹnu jábàjàbà lóríṣiríṣi gbogbo jágbàjàgbà ló sọ. tó bá jẹ́ wípé bí mo ṣe bá Ìyábọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí ló ń bí ẹnu máa bá sọ̀rọ̀ bí ọmọlúàbí o. tó bá jẹ́ pé bí mo ṣe bá Ìyábọ̀ sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé ló ń bí ẹnu máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. kì í ṣe kí Ìyábọ̀ fẹ́ nà mí gbogbo yín ọmọ lẹ́yìn mi lẹ sì jẹ́ kò dẹ̀ sí tó tó mi lọ́jọ́ orí inú yín. so kí mo fẹ́ bẹ̀rù lára yín bẹ́ẹ̀ ṣe ń fò kiri tẹ́ ń ṣe jágbàjàgbà jọ èwo ni mo wá bá rí pé jọ ebi ń pa mí mi ò tí ì jẹun. ṣé mo ti pè ẹ̀rí kó wá fún mi lówó ni àbíbáwo kí wàá ní ó lè fa gbogbo jákujàku tó ń ṣe yẹn. now bí o bá jáwọ́ òdodo kan ṣe tí mo fẹ́ sọ fún ẹni ẹ̀hún ìwà àti Ìyábọ̀ lè má single time ṣùgbọ́n lọ jáwọ́ nínú wípé o fẹ́ jẹ́ kán rí wípé ọgbọọgba lẹ́jọ́ wà sí lọ́gbọọgba o torí wípé lójú ẹ nínú ẹ̀mí ẹ n tó gbóná lára ẹni bí mo ṣe bá Ìyábọ̀ sọ̀rọ̀ ṣe bí n táwọn àgbàlagbà fi kọ́ wa ni pé bí èèyàn ò bá tó jà á là kó má dákun. ok n tó expect ni pé nígbà tí mo fẹ́ comment sínú ọ̀rọ̀ yẹn láàrin Ìyábọ̀ sí Bíọ́lá ṣe ló yẹ kí n máa bú àbí láì ṣẹ̀ ní o. bí èèyàn ò bá tó jà á là kì í dákun mo fẹ́ làjà ni ṣé ó yẹ kí n wá bàjà ni kí wàá ló ń fà. wàá bọ́ sórí yẹn ẹ ní ṣe oríire Lizzy ẹrù àìní ṣe oríire yẹn fúnra ẹ ló máa gbé. èmi dẹ̀ kúrò láwọn tó lè máa dẹ́rù bà bóyá òun mi ṣàwòrò òun ṣe gbogbo ẹ̀ ó mọ̀ náà Lizzy you know me now ṣebí you know me. Lizzy mo ti fẹ́ fọ́ ẹ lórí rí ṣó o rántí ṣá o rántí pé mo ti fẹ́ fi igi fọ́ orí ẹ rí wọ́n mú ẹ sá lọ ní now tó gbàgbé ni lọ́jọ́ tí o sọ wípé ọmọ kan ń dárúkọ ẹ yá tó ní ọmọ kan ń pè ẹ́ lórúkọ torí pé ó pè ẹ́ lórúkọ tó dẹ̀ jẹ́ pàǹtí ló yẹ kó máa pè ẹ́ o wá lọ kó àwọn bọ́ìsì kan wá àwọn yẹn wá bá ọmọ ní location wọ́n wá ń bí ọmọ pé ìwọ nìkan ẹgbẹ́ ìjọ ní kinní kan ṣé bí ọ̀rọ̀ yẹn ni mo gbọ́ tí mo dẹ̀ rí ẹ ní gbangba location kan tí mo ní Lizzy kílódé tó fi sọ pé káwọn kan wá bá lágbájá tó fi máa bá mi sọ ó ṣe dúró ń gbà mo yọ gbóngbó ó ṣe dúró then lọ́dún tó ti pẹ́ ni mò ń sọ yìí so tó o bá ti wá padà di pé ṣé ọ̀rọ̀ tó ń sọ lórí Facebook lórí gbogbo ẹ̀ lójoojúmọ́ yẹn àwọn sọ fún yẹn páwa ò lè sọ àwa náà ń sọ a kàn ní sọ jágbàjàgbà tí wọ́n sọ ni a ò ní sọ̀rọ̀ bí ayírí bó ṣe ń sọ̀rọ̀ tó bá wù ẹ́ kò bá lómi Lizzy Anjorin tó bá wù ẹ́ má bá lómi ìdí bàbá lọmọ ti bókó Lizzy odò tó ṣojú mi kún ni ẹ ò lè gbé mi lọ kó jóbìnrin ju bìnrin jù bẹ́ẹ̀ lọ Lizzy ọmọ ọwọ́ mi ni ẹ nà ọmọ ọwọ́ mi ni ẹ nà mo pẹ̀lú ọ̀gá tó wojú ẹ̀ nítorí pé ó fẹ́ hàn Lizzy mo pẹ̀lú ọ̀gá tó ló la káyè Lizzy so kí ló wá yẹ kó dé lónìí tí máa ṣe fídíò láti make peace láàrin àwọn tó ń jà tí ìwọ fi máa lérò pé òkè o torí wípé kì í ṣe pé mo bẹ̀rẹ̀ sí lálé ẹnìkan fẹ́ nìkan torí wípé kì í ṣe pé mo bẹ̀rẹ̀ sí bẹ́ nìkan jàfẹ́ nìkan kó wá bọ́ sórí orí afẹ́fẹ́ ó gbọ́ kó máa wá ṣe ẹnu jágbàjàgbà sí mi wọ́n ló máa turun abẹ́ dáàdì ẹ̀ ó ti yà wèrè Lizzy fọlọ́nbúra ó ti rán mad ó yà wèrè débi wípé wàá tún mú ẹnu jábàjàbà gbogbo ẹ̀yọ́ ní tíátà yẹn gbogbo àwọn gidi kan gbogbo yín kàtìkàtì ló ṣáà ń sọ ṣe bí you know Lizzy you know me now
èmi á sọ òdodo. Tí n bá wá sọ òdodo tó sọ pé inú ń bí ẹ, cup of tea ti ẹ nìyẹn. Báwo ni màá ṣe fídíò tí kìí ṣe pé mo bú ẹ ń bẹ̀, tí kìí ṣe pé mo bú ẹ ń bẹ̀. A dẹ̀ dúpẹ́ pé lẹ́yìn fídíò yẹn àwọn ọkàn tó máa touch, fídíò yẹn touch àwọn ọkàn tó fẹ́ touch. Bóyá Ìyábọ̀ ti wo, bóyá kò wo, mi mọ̀, ṣùgbọ́n mo nígbàgbọ́ pé àwọn èèyàn á ti tara fídíò yẹn bá sọ̀rọ̀ láti pé sùúrù la máa ní kó ní. So bẹ́ẹ̀ ni mi ò sọ àwọn ibi tí tó yẹ kí Ìyábọ̀ wò pé ṣé Àríjàn fẹ́ máa takù mi ni, ṣé bẹ́ẹ̀ ni mi sọ, torí àwọn òdodo pọ̀ ń bẹ. Ibi tó dodo bá ti wà àwọn ọ̀rọ̀ kan lè fẹ́ jọ bí ìgbà tó jẹ́ pé ṣé ó ń ta sí mi ni, kò ṣe bẹ́ẹ̀ náà, kò ṣe bíi títí ẹ̀ tó ṣe bó ṣe ni. Ọ̀rọ̀ tiẹ̀ dẹ̀ rí mo kọjá ń bẹ̀ ni kó o lè jáwọ́ nínú bó ṣe múra kankan tó ń gbé ọmọ lọ́mọ ṣépè tó wá ń parọ́ ńlá mọ́. Ibo lé o ti rí wípé òkè ó ní ọkọ òun ó ń bá ẹni tó bá òun ṣe ṣérógèsè ó ń bá sùn, ṣebí rọ́ ló ń pa, ara bú ni, òra yẹn wá bú ni, a ò gbọ́ rí. Ṣùgbọ́n nítorí pé o fẹ́ sọ̀rọ̀ jagbajagba tó máa ń sọ tí kì í nítumọ̀, o lọ mú yẹn wá tí o lẹ́yìn ẹ̀ ò lè dánmọ́. Ibo ló ti rí ìtóbi, o gọ̀ ṣé ìtóbi yẹn ìwọ ló fún? Ṣẹ́rú ẹni tó ń pè lágàn nìyẹn, torí ẹ bá pé ó mẹ́ni tó ń pè lágàn ni. Ok, kò lè gbé fúnra rẹ̀ àbí? Ṣé bí ọ̀nà míì sì wà tí wọ́n lè fi bá gbé, wọ́n dẹ̀ bá gbé, kí ni big deal? Lizzy, ìwọ gangan ti bí ìṣáná kíyèsí oògùn kó o tó dé ń jọ́ sí olóòbímọ obìnrin kan àbí? Ok, lẹ́yìn ìgbà tó wá ní olóòmárì yìí olóòbímọ, sọ ẹni tó rí píṣọ ọmọ yẹn rí, sọ ẹni tó rí fídíò ọmọ yẹn rí. Ìwọ tí èébú pọ̀ lára ẹ ṣàbàgọ́ tó ń bú àwọn èèyàn. Lizzy, èmi tó fẹ́ wá fi ta yín yìí àbùkù ló máa kan ó, àbùkù ẹlẹ́yọ̀rọ̀, màá gbó ẹ jágbàjàgbà, wàá bọ́ sọ́n láì wù ṣépè, gbogbo èpè tó ṣẹ́ orí ẹ ló máa fi gbé o. Lágbára lọ́dọ̀ Ọlọ́run, ọlá agbára tó ń ṣílẹ̀kùn ọjọ́ tó ń tì í. Nígbà tí mi gbé ẹ ṣépè, kí ló ń gbé mi ṣépè sí? Bẹ̀rẹ̀ Àríjàn ẹ ní ṣoríire. Lizzy wàá gbé, lágbára lọ́dọ̀ Ọlọ́run ó máa gbé. Àìní gbé ò ṣẹlẹ̀. Ó ń ṣe wọ́n ràn gbogbo èèyàn ń wò ẹ́, wọ́n bẹ̀rù ẹni tó ń wò kó o ti ya wèrè náà ṣe ń wò ẹ́. Ibi tó o ti gba fọ́ọ̀mù tíátà, sọ ẹni tó ń gbádùn ẹ ń bẹ̀, sọ ẹni tí ẹjọ́ ní good rapport, sọ bó tẹ̀ ṣe ti wá rí, wàá pọ́n wọn lé. Kò sí èyí tó ń sá fún ẹ̀gbọ́n pàápàá pé òun ṣe ọmọ táwọn lè sún mọ́. Wọ́n fẹ́ràn ẹ̀ náà, mo mọ̀ èyí tó fẹ́ràn ẹ̀ bí ojú nínú àwọn ọ̀gá tẹ́jọ wà nínú ọ́fíìsì kan náà. Ṣàpọ̀nlé tó tọ́ sí wọn, ṣé òun fún wọn? Ṣé ìgbà mélòó lẹ́ta ló lè bá sọ̀rọ̀ ẹ tó máa sọ pé ẹ má bínú sí ọmọ mi ni? No, wọ́n ti yọwọ́ wọn kúrò lára ẹ̀. Lizzy, má ṣe bẹ́ẹ̀ mọ́ o, má fi mí ta yín o. Ṣé o fẹ́ fi mí ta yín ni? Ó máa bu ẹ lọ́wọ́, á bu ẹ lọ́wọ́, á mú ẹ lómi, á bu ẹ lọ́wọ́, á mú ẹ lómi, á mú ẹ lómi. Kí ni ṣe? Tó o bá fẹ́ fèèyàn ta yín, tó o fẹ́ fi pawó online, má fi mí sí. Ṣé mi wá pẹ̀lú àwọn tó máa bẹ̀rù ẹni? Wàá gbó, ó mọ̀ mí náà. Kí ló fẹ́ sọ? Kí ló ní lẹ́nu? Kọ̀sán tó ní lẹ́nu tó lè tọ́ ṣe ni. Gbogbo àwọn ajá yín tẹ̀dẹ̀ máa ń kó sọ̀n láì kan máa lọ kọ bad comment kan máa bú wọn ní orí tí wọ́n rò yìí. Kò ń tọ́ sí mi. Ní kankan ṣe pẹ̀lú ẹ̀. Ọlọ́run tó dé mi wá sáyé ni mo lọ́rọ̀ pẹ̀lú ẹ̀. Gbogbo àwọn àgbààgbà nídìí iṣẹ́ yẹn wọ́n ń wò ẹ́. Wọ́n ń wò ẹ́. Ẹlẹ́dàá gbogbo wọn sì máa bẹ́ jà. Torí wọn ò pé
ẹ̀yin òbílẹ̀ jẹ́, ẹ̀yin baṣẹ́ jẹ́, balẹ̀ jẹ́, bọ̀nà jẹ́, pé kẹ́ ẹ máa bọ̀ nídìí iṣẹ́ yẹn. Ṣé tí gbogbo èèyàn bá mọ̀ wípé ọmọ yìí tó bá ti lórúkọ tán ó máa di wèrè ní o, gbogbo bó ṣe ń sáré kiri gbogbo ìgbà yẹn tó rántí bó ṣe wà desperate tó láti hàn Lizzy òun rè lọ́wọ́ tiwa yìí, gbogbo bó ṣe wà desperate tó torí pé ó fẹ́ hàn ọwọ́ irú wa ló wà, irú wa kò nú ẹni tó lè fi ta yín, èmi àti gbogbo àwọn tá a jọ wà tá a jọ jẹ́ sàwáwù lábẹ́ òkúta. Lizzy ìgbà tó dé obìnrin tó halẹ̀ mọ́ ẹ wà tó ń bú ẹ tí ò fẹ́ kó dúró láàrin wa, Lizzy èmi ló rojọ́ fún, èmi ni mo bá ẹ pé onítọ̀hún tí mo bá ẹ dáyàjá. Ṣé o gbàgbé ni? Tó o bá gbàgbé èmi ò gbàgbé, èmi ni mo bá ẹ pé onítọ̀hún tí mo bá ẹ dáyàjá. Bí ìwọ tó oṣù ò bá gbàgbé èmi lèmi kó, èmi ò ní gbàgbé. So ìwọ Lizzy ọjọ́ jọ kí ló yẹ kí wọ́n ní mo ṣe ná, jọ kí ló yẹ kí n ṣe tó fi máa láyà láti bọ́ online máa wá lọ gbé ibi tí mo ti ń bá Ìyábọ̀ sọ̀rọ̀. Ṣé wọ́n ní Ìyábọ̀ ní àbò wọ́ wèrè ní Lizzy? Má try mi o, má try mi rárá for a seconds, wàá ṣe ẹlẹ́yà ni. Wàá mú wa sọ̀rọ̀ orí ẹ̀ dàrú ni, wọ́n ní kọ́ ló mọ̀ sọ kú sọ̀sọ̀ ní àbò wọ́ wèrè ni. Ṣé wọ́n ní kọ́ ló mọ̀ sọ kú sọ̀sọ̀? Kò ní dáa fún yín, igbó orí ẹ̀ ti dàrú pẹ̀lú oṣì ọ̀rọ̀ tó máa ń sọ jáde lẹ́nu ẹ̀, wọ́ wèrè ni. Àwa bọ́ sọ́n láì, wọ́n máa sọ bí wọ́n máa ṣe orí burúkú, wọ́n ló gbé wọ́n máa ṣe bí wèrè, wọ́n mú ní wọ́n máa fa pàṣẹ, wọ́n máa lò lọ olúgbòhùn kìnìkan wọ́n wú àtàwọn sàwáwú ẹ̀. Orí ẹ̀ dàrú ni, ṣé wọ́ wèrè ni? Ṣé fake life tí gbogbo yín lò káàkiri orí mi bẹ̀rẹ̀ ni? Ohun tí mi ní mi ò ní sọ pé mo ní, mo ṣàmọ̀ pé mo ń jẹun. Wọ́n ló fa orí burúkú, kí ló fa orí burúkú, kí ló fa wèrè? Iṣẹ́ tá à ń ṣe àwọn kan ti ṣe látàyébáyé, ó mọ iye ẹni tó ti lọ, tó ti kọjá lọ. Ó mọ iye ẹni tó ti kọjá lọ dé. Tó wá sọra ẹ̀ di bí ìgbà tó jẹ́ wípé ilé ayé òun gan àwa lọ ni. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ohun tí máa sọ yìí, ó máa bí ẹnu ṣùgbọ́n máa bẹ́ẹ̀ sọ. Ìyábọ̀ tó ń bá tákù kì í ṣe bẹ́ẹ̀. Ẹranko. Sọ fáwọn ajá ẹ̀ kan máa wá kọ bad comment sábẹ́ post ni mi ò rán igúnjà anybody ni ò rán iṣẹ́. Ìtẹ́ bá wá kọ yẹn sọ́lọ́run ló kọ ni. Àbí òṣì tẹ́ bá ti wá sọ yẹn sọ́lọ́run ló sọ ni. Kọ́ àníwèrè. Lizzy jọ tó bá fẹ́ dẹ́rù bá èèyàn. Ṣé mi ló yẹ kó dẹ́rù bá èmi tí mo ti lé ẹ kó lòdìdí ẹ̀yìn èmi tí mo ti tó rí gbé ńgbà tí mo lọ yọgi tó yá. Èmi yẹn ló máa fi tayín náà láì àbútí ẹ fẹ́ ta. Wàá bọ́ sórí online dáìdá kẹ̀yìn dá mi dáìdá ẹ̀yìn tó yín ó máa gọ̀ ọ́ orí ẹ̀ máa dàrú kẹ́. Gbogbo àwọn àgbààgbà eléré tó fi ń ta yín lágbájá rapist ní Cameroon rapist ní Ìgbòho rapist ní àlàyé èyí ó dín tí nìkan ó wọ wèrè ni. Kí ló tó fi jẹ́ pé bẹ́ẹ̀ ṣáìdì tí wọ́n máa ń wà nìyẹn náà. Ṣé ìgbà tó fẹ́ hàn àmọ́ kó fẹ́ hàn nítorí kó lè padà wá ṣe lòdì sí wa ni. So tá a bá wá mọ̀ pé híhàn tó fẹ́ hàn o kó lè hàn kó lè ṣe lòdì sí wa lójú fẹ́ hàn, ṣé everybody ní dá ẹnu ní àbúrò ẹ̀ dàrú ni? Mo ní lórí ẹ̀ dàrú ni? Tó mọ tó ń ṣe ni? Wọ́n á bọ́ sọ́n láì wá ń ṣépè wèrè, ó wọ́ wèrè ni. Orí ẹ̀ dàrú ni? Mi ò kì í ṣe senior ẹ, ọ̀gá ẹ ni mo ń ṣe, ọ̀gá tán. Orí ẹ̀ dàrú, wọ́n á bọ́ sọ́n láì wá ń sọ pé àyíká kò ní dàrú. Àyíká ní sóríire. Ó máa wọ wèrè, ó já wèrè gan Lizzy. Ó já wèrè gidi gan. Ìyábọ̀ Òjó tó ń bá tákù òun ló ti ṣe sinimá millions of naira yẹn. Ìwọ náà ṣe kan kó fi bá tákù. Ó yá ṣe kan kó fi bá tákù. Òpònú ayérada aláìní làákàyè. Ṣé ok àwọn èèyàn tó ń wo ẹ tó ń wo live ẹ wọ́n fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni wọ́n ti rí ẹ bí wèrè náà. Àìmọye ẹni tó sọ fún wa pé Lizzy yẹn ṣẹ́ ni lọ tọ́jú ẹ̀. Abọ́sán láyẹ̀ wá ń dárúkọ tèmi ń sọ kátikàti ń sọ jágbàjàgbà ó wọ́ wèrè ni kí ló fà wèrè.